ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. Ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY lónìí ọjọ́ Ẹtì ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù Ọ̀wàrà 2024. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù Bélú 2022. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni. Òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, yorubanation, Yorùbá land, Yorùbá country. Kò sí pínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. Ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè àṣejọba ara ẹni. Agbègbè àjogúnbá àṣejọba ara ẹni yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tí ó jẹ́ ètò àwọn amúnisìn ń hùwà ìgbésùnmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ àṣejọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Olú Ọlọ́run ayérayé, Ọlọ́run àwọn márìdì, ìjìnlẹ̀ ìfẹ́, Ọlọ́run tó tẹlẹ̀ bá dóní ìwáṣẹ̀, odò Ọlọ́run gágo, gbogbo àwọn lọ́balọ́ba tó ń pètò pèrèbì lórí ọmọdé àrùwá ìpá kò débálẹ̀ wọn àtọ̀nù wọn. Òfò ló mẹ́fọ́n ṣe kó ṣòfò dànù, ìpá ikú kó débá wọn, kó dẹni àgbègbè, kó dẹni tẹ̀mọ́lẹ̀ wọn ní péjì. Gbogbo ẹnikẹ́ni tí ń wá ìṣubú àwọn ìjọba délé wa jẹ́ kó ṣòfò dànù. Gbogbo ẹnikẹ́ni tí ń wá ìṣubú àwọn ìjọba délé wa kó ṣòfò dànù. Gbogbo ẹnikẹ́ni tí ń wá ìṣubú àwọn aṣáájú wa ìpá ike kó débá látọ̀nà, àrá kó sọpa wọn, ìpá ike kó débá wọn, jẹ́ kó ṣẹ̀ sí, fi wọn ṣẹlẹ́yà, jẹ́ kó rà rẹ̀ kú, ó ti dàṣẹ. Gbogbo ẹnikẹ́ni tá a bínú papọ̀ bí ẹ̀ bó ti kó pọ̀ ní pátápá tó ní àlàkalẹ̀ àtàn wá tí ìwọ náà ká gbogbo ilé màmú òun fẹ́ padà sómìíràn bó ti ṣe pètò pé rẹ̀ bó ti kọ́ pọ̀ ní pátápá dáná yá wọn. Òjò iná tó rọ̀ lé Sódómù Gómórà rọ̀ lé wọn lórí. Olúwa wọn dànù títí tọ̀nà wọn, wọn dànù pẹ̀lú agbára tọ́ní, wọn dànù kó ṣòfò dànù pẹ̀lú agbára tọ́ní. Gbogbo tí wọ́n gbójúlé tó fi ń gbéraga ní iwájú ọmọdé àrùwá kó ṣègbè dànù. Ilé èṣù agbára kó gbiná dànù, kó dẹni ìpáyín kékeré níwájú ọmọdé àrùwá kó dẹni ìtẹ̀mọ́lẹ̀. Ìlérí tó ti ṣe fàmọ́dé àwà kó wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnà lórí àwọn ìjọba délé ká gbégbọ́ pẹ́. Ó ti rí bó ti ṣe bẹ́ẹ̀, kò yí padà lórúkọ ti bàbá ní agbára àṣẹ Èdùmàrè, ó ti di àṣẹ. Ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. Ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. Àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. Bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. Àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. Fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. Nítorí náà, a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP
ti Democratic Republic of the Yoruba DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. Apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọ̀gọ̀rọ̀ èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí, ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀, tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? Aláìníròònú Tinubu. Ìjọba Tinubu ni a gbọ́ o pé ó fẹ́ yá owó lọ́dọ̀ orílẹ̀-èdè Italy. Ó fẹ́ yá ẹgbẹ̀ta mílíọ̀nù dọ́là ó lé méjìdínlógún. Kí ló fẹ́ fi ṣe o? Ó fẹ́ ra ọkọ̀ bàálù ológun fún ìjà jíjà àti àwọn irinṣẹ́ ogun fún ìjà jíjà. Ó ní pé òun fẹ́ fi káwọ́ agbésùmọ̀mí. Ṣé ìyẹn ló kù ẹ́ kù? Ìyẹn ló kàn ẹ́ kàn? Ìyẹn ni èrò inú ẹ lọ sí báyìí? Ìwọ tó jẹ́ wípé ìran tiẹ̀ pàápàá ebi ń pa wọ́n. Ìlú tó dẹ̀ sọ pé ó ṣe ààrẹ lé lórí tó tiẹ̀ yàtọ̀ síran tirẹ̀, ebi náà ń pa wọ́n. Ọkọ̀ bàálù ológun ló kàn. Ó kúkú ní ìrònú. Ó wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí ó jẹ́ ààrẹ lé lórí ní ìlú agbésùmọ̀mí Nàìjíríà yín lọ́hùn-ún, débi tó tiẹ̀ mọ kàn ẹ́ nípa àwọn ìran tirẹ̀ tí wọ́n wà ní orílẹ̀-èdè tiwọn lọ́tọ̀ yàtọ̀ sí Nàìjíríà. Èyí tó ń ṣe ẹ́ sí ni ogun jíjà. Ó káre o. Ó mọ̀ ṣàìlọ́gbọ́n o, ó ṣàìlóye, ó ṣàìní làákàyè. Àwọn iléèwé ìlú tí ó sọ pé ó jẹ́ ààrẹ lé lórí, ṣé ayé wọn ti dáná tí ó jẹ́ wípé ogun jíjà àti máa ra bàálù ọkọ̀ ológun ló ṣe é sí? Àwọn iléeṣẹ́ tí ó wà ní ìlú ibi tí ó jẹ́ ààrẹ sí, kí a má tiẹ̀ sọ ti ìran rẹ torí kì í ṣe bẹ́ẹ̀ ló jẹ́ ààrẹ sí o. Orílẹ̀-èdè ìran rẹ̀ ó yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tí ó jẹ́ ààrẹ lé lórí ní Nàìjíríà, ṣé àwọn iléeṣẹ́ ti wà dáadáa níbẹ̀ tí ọrọ̀ ajé ti ń lọ dáadáa tó ṣe ogun jíjà ló ṣe é kàn? Ẹ má dá lóhùn o. Àwọn òyìnbó amúnisìn ló ń lò ó. Ọgbọ́n àti kó irinṣẹ́ ogun jíjà wọlé sí Áfíríkà ni o, kí Áfíríkà ọmọ bára wọn jà. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè gbogbo tí ó wà ní Áfíríkà, ẹ jí, ẹ má sùn. Àwọn òyìnbó wọ̀nyí, àwọn amúnisìn, wọ́n fẹ́ lo Tinubu láti kó irinṣẹ́ wọlé kí rúkèrúdò ó lè wà ní Áfíríkà, kí ogun ó lè wà, kí àwọn á máa gba ilẹ̀. Wọ́n á máa lo ọ̀nà yẹn káàkiri orílẹ̀-èdè láti gba ilẹ̀, ṣùgbọ́n wọn ò rí ilẹ̀ àwa ti Democratic Republic of the Yoruba gbà ò láyé. Orílẹ̀-èdè Italia, kẹ́ ẹ gbọ́ dáadáa. Owó kówó tí ẹ bá yá Tinubu, ẹ má ka orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá mọ́ o. Ẹ má ka Democratic Republic of the Yoruba mọ́ o. Democratic Republic of the Yoruba DRY kò sí lára Nàìjíríà mọ́ o. Tinubu dẹ̀ mọ eléyìí. Láti ìgbà tí a ti ṣe ìkéde orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní 20 oṣù Bélú 2022 ni a sì ti fi ránṣẹ́ sí orílẹ̀-èdè ní ọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà, pàápàá nígbà tí a tún wá ṣe ìgbàpadà reclamation. Bẹ́ẹ̀ ni láti ọjọ́ 18 oṣù Kejìlá 2022 ni a ti fi gbogbo ìwọ̀nyí tó etí ọ́fíìsì ààrẹ Nàìjíríà nígbà yẹn wípé a ò sí lára Nàìjíríà mọ́. Nítorí náà, ohunkóhun láti
ogúnjọ́ oṣù bélú 2022 tí ó bá ṣẹlẹ̀ sí nàìjíríà kò kan àwa Democratic Republic of the Yorùbá o. Nítorí náà ẹ̀yin ìjọba Italy, Italia, ẹ ṣọ́ra, ẹ mọ́ ka Democratic Republic of the Yorùbá mọ́ owó kówó tí ẹ bá yá nàìjíríà tàbí tí ẹ yá ìjọba Tinubu ní àkókò yìí kó kan DRY o. Àwọn ọ́fíìsì ààrẹ nàìjíríà sì mọ̀ nípa eléyìí. Ìwọ tí ìran rẹ kò tí ì rí oúnjẹ jẹ, ojú ogun ni ò ń gbéra ẹ lọ pẹ̀lú ríra ọkọ̀ bàálù fún ogun. Áfíríkà, ẹ jí, ẹ má sùn. Asọ̀rọ̀ àná di bá míì ní ààrẹ ìlú agbésùnmọ̀mí nàìjíríà, òpùrọ́ sì ni pẹ̀lú. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé omi irọ́ ni wọ́n fi dá ìlú agbésùnmọ̀mí nàìjíríà, gbogbo àwọn adarí wọn níbẹ̀ pátápátá òpùrọ́ ni gbogbo wọn. Èyí ló dífá fún ẹni tó pera rẹ̀ ní ààrẹ ìlú aríremáṣe ọ̀hún, tí orúkọ rẹ̀ ń jẹ́ Bọ́lá Ahmed Tinubu, tó sọ ọ̀rọ̀ kan jáde láìpẹ́ yìí wípé kí àwọn ọmọ ìlú náà tó ní ọkọ̀, yálà ọkọ̀ àdáni tàbí ọkọ̀ akérò, nínú kí wọ́n máa ra jálá epo pẹtiróòlù kan ní náírà, tàbí kí wọ́n yí ẹ́ńjìnì ọkọ̀ wọn padà sí èyí tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì, tí wọ́n ó sì máa ra jálá afẹ́fẹ́ gáàsì kan ní náírà owó ìlú wọn lọ́hùn-ún. Tí ẹ bá rántí tí ẹ ò sì gbàgbé, ní àkókò tí wọ́n ń ṣe ètò ìpolongo ìbò ààrẹ, arákùnrin Bọ́lá Ahmed Tinubu yìí sọ wípé ní kété tí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ ìlú aríremáṣe nàìjíríà, òun á gbé iye tí wọ́n ń ra jálá epo pẹtiróòlù wálẹ̀, léyìí tí kò sì rí bẹ́ẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ọjọ́ àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ ìlú náà ni ó yọ owó ìrànwọ́ epo pẹtiróòlù kúrò, tí owó tí wọ́n ń ra jálá epo pẹtiróòlù kan sì fò lọ sókè lálálá títí di òní. Ṣé irú òpùrọ́ yìí náà ló tún wá ń jáde tó ń sọ fún àwọn ọmọ ìlú rẹ̀ wípé nínú kí wọ́n máa ra jálá epo pẹtiróòlù kan ní náírà, tàbí kí wọ́n yí ẹ́ńjìnì ọkọ̀ wọn padà sí èyí tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì, kí wọ́n sì máa ra jálá afẹ́fẹ́ gáàsì kan ní náírà. Ohun tí èyí túmọ̀ sí ni wípé kò sí ọ̀nà àbáyọ fún epo pẹtiróòlù tí owó rẹ̀ lọ sókè ju kí ẹ máa bá lọ báyìí. Ṣé ẹ ti wá rí báyìí pé ẹlẹ́tàn, òpùrọ́ ni ẹni tó pera rẹ̀ ní ààrẹ ìlú agbésùnmọ̀mí nàìjíríà? Ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí olódùmarè dá? Àtọwọ́dá, àgbélẹ̀rọ orílẹ̀-èdè ni látọwọ́ àwọn òyìnbó amúnisìn. Àwọn sì ni wọ́n ń darí àkóso ìjọba ìlú náà. Láìpẹ́ yìí ni àjọ ayánilówó àgbáyé IMF sọ̀rọ̀ kan jáde wípé á tó ọdún 15 sí 20 ọdún sígbà tá a wà yìí kí nàìjíríà tó lè dára. Ẹ gbọ́ kí wá ní ìdánilójú pé àkókò tí wọ́n dá yìí ìlú náà máa dára. Àánú ìwọ ọmọ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ Yorùbá tí ẹ sì nígbàgbọ́ nínú ìlú aríremáṣe ọ̀hún, ló ń ṣe mí. Nítorí pé kò sí ọjọ́ ọ̀la tàbí ọjọ́ iwájú tó dára kankan fún yín ní ìlú náà. Ìbá dára báyìí kí ẹ jáwọ́ lápọ̀n tí kò yọ̀, kí ẹ sì gbómi lákaná. Yorùbá bọ̀, wọ́n ní tílẹ̀ yóò bá gbé ni, á sì gboko bòmíì lọ. Nàìjíríà ò gbè yín, ọmọ Yorùbá, ẹ padà sílé. Orílẹ̀-èdè Yorùbá ní ilé wa. Ibẹ̀ ni Olódùmarè dá àwa ìran Yorùbá sí láti ìbẹ̀rẹ̀ ayé wa. A sì ti ń jẹ́ orílẹ̀-èdè tí a ti ń ṣèjọba ara wa kí àwọn òyìnbó amúnisìn tó dé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá wa, ìyá alálùbáríkà, màmá wa, ìyáàfin mrsmudupeonitirimkoabiola máa ń sọ fún wa wípé èdè ni wọ́n fi ń mọ orílẹ̀-èdè. Ẹ gbọ́ kí ni èdè Nàìjíríà? Ṣé ẹ lè sọ fún mi ná? Màmá wa, ìyá ògo adúláwọ̀ tún máa ń sọ fún wa wípé
kí àwọn tí wọ́n pera wọn ní aṣòfin ìjọba àpapọ̀ ní ìlú apaná-ògo Nàìjíríà má ṣe sọ èdè òyìnbó nínú ìjókòó àpérò wọn, kí oníkálukú wọn máa sọ èdè rẹ̀. Ṣé wọ́n máa gbọ́ ara wọn yé? Wọn ò lè gbọ́ ara wọn yé láéláé, torí èdè wọn yàtọ̀ síra wọn. Èyí ni ẹ ó fi mọ̀ wípé Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè. Kí wá ni à ń pè ní orílẹ̀-èdè gan-an? Orílẹ̀-èdè ni ọ̀gọ̀rọ̀ èrò tí èdè kan, àṣà kan, ìtàn kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Bí àpẹẹrẹ, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ẹ̀yin ẹ wo àwọn ìpínlẹ̀ méjèèje tí a ní ní orílẹ̀-èdè wa. Bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́, Old Ọ̀yọ́ Empire. Ẹ ó rí wípé ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan ló so gbogbo wa papọ̀. Kò wá sí ibi tí ọmọ Yorùbá lè lọ nínú àwọn ìpínlẹ̀ méjèèje yìí tí a ò ní gbọ́ èdè ara wa. Ohun tí ń jẹ́ orílẹ̀-èdè nìyẹn. Nítorí náà, ọmọ Yorùbá, ẹ jẹ́ kí a yàgò pátápátá fún ohun tó ń jẹ́ Nàìjíríà. Orílẹ̀-èdè Yorùbá ti dá dúró. Olódùmarè ti mú àwa ìran Yorùbá kúrò lóko ẹrú nípasẹ̀ màmá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá. Láti 20 oṣù Bélú 2022 ni a ti ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ilẹ̀ Yorùbá ti kúrò lára Nàìjíríà. Ajẹgàba sì ni àwọn ìjọba ìlú arírèmáṣe Nàìjíríà jẹ́ lórí ilẹ̀ Yorùbá. Ìwà ìfipájẹgàba wọn yìí ló jẹ́ kí a máa sọ nípa wọn. Bí bẹ́ẹ̀ kọ́, kò sí èyí tó kàn wá pẹ̀lú wọn. Torí dídúró tí wọ́n sì dúró sí orí ilẹ̀ wa yìí ṣe ìpalára fún àwọn ọmọ Yorùbá. Tó bá jẹ́ pé àwọn ẹni bí wọ̀nyí ti fi orí ilẹ̀ wa sílẹ̀ láti ọjọ́ 12 oṣù Igbe 2024 tí a ṣe ìbúra wọlé fún olórí ìjọba adelé orílẹ̀-èdè wa, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ. Inú ìgbádùn ni gbogbo àwọn ọmọ aládé ìbá wà báyìí. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà yìí, wọ́n máa fi ìtìjú kúrò lórí ilẹ̀ wa láṣẹ Èdùmàrè. Tí àwọn ìjọba adelé wa yóò sì wọlé sí oríkò ilé-iṣẹ́ ìjọba wa gbogbo káàkiri àwọn ìpínlẹ̀ wa méjèèje. Nítorí àlàkalẹ̀ ètò ìṣèjọba tí Olódùmarè gbé fún màmá wa, ìyá ìwé ìrọ̀rùn ló bá dé. Àrà ọ̀tọ̀ gbáà ni, kò sírú rẹ̀ ní àgbáyé. Fún ìdí èyí, gbogbo àwọn ọmọ aládé, ẹ jẹ́ kí a dìde, kí a sì fi ọwọ́ sowọ́pọ̀ láti ṣe àtìlẹ́yìn tó péye fún àwọn ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. Kí a lè tètè bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn àwọn ohun amáyédẹrùn ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀ fún wa. Ṣé ti ìgbádùn tó wà fún àwọn òṣìṣẹ́ ni a fẹ́ sọ ni? Ọ̀sẹ̀ méjì ni àwọn òṣìṣẹ́ yóò máa gba owó ọ̀yà wọn ní orílẹ̀-èdè Yorùbá. Bákan náà, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ wa láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìgboyè kínní ní fásitì. Ètò ìlera ọ̀fẹ́ fún àwọn ọmọ Yorùbá. Ètò iṣẹ́ ọ̀gbìn tí kò nira láti ṣe rárá. Ìjọba yóò tún ṣètò ìrànwọ́ fún àwọn àgbẹ̀ láti lè mú kí iṣẹ́ wọn ó rọrùn. Oúnjẹ lọ́pọ̀ yanturu tí owó rẹ̀ ò sì gara rárá. Ojú pópó tó dùn wò pẹ̀lú àwọn ọkọ̀ ìrìnnà tó dára. Iná mọ̀nàmọ́ná tó dúró déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó gan ni a fẹ́ kà nínú eyín adípèlé àwọn nǹkan amáyédẹrùn tí ó ti wà nílẹ̀ fún àwọn ọmọ Yorùbá láti jẹ? Ọmọ Yorùbá, ṣé ẹ ti wá rí báyìí wípé ayé ti dáadé fún wa?
kí a máa jó kí a máa yọ̀ ló kù, kò sí ìbànújẹ́ lọ́rọ̀ tiwa. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré o. ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. ẹ̀yin tí ẹ pera yín lọ́ba iná ti jó yín. lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a máa gbéyẹ̀wò lónìí ni ìdàgbàsókè ní ilẹ̀ Yorùbá. ẹ wá nǹkan fìdílé ká lọ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tòní. ṣebí Yorùbá ló sọ pé ibi tí a bá ti pè ní orí a kì í fi ibẹ̀ tẹ̀lẹ̀. ṣùgbọ́n báyìí ó wá ṣe ni láàánú o pé àwọn kan ní ilẹ̀ Yorùbá wọ́n ti di ẹni àbùkù pátápátá látàrí pé bí ọmọ Yorùbá ṣe gbé wọn gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ wọ́n fúnra wọn wọ́n sọ ara wọn di ẹni àbùkù, ẹni èrùpẹ̀, ẹni orí ààtàn pátápátá. nígbà tí wọ́n sì ti sọ ara wọn di ẹni orí ààtàn tí ọmọ Yorùbá sì ti gbìyànjú títí pé kí á fọ̀ wọ́n mọ́ kí á dá wọn padà sí ipò ẹ̀yẹ, ṣùgbọ́n tí wọ́n sọ pé orí àwọn kọ ẹ̀yẹ àti iyì, àti pé ẹrọ̀fọ̀ oko amúnisìn ti òyìnbó àti ti àwọn wèrè Fúlàní ọkọ màálùú ni wọ́n yọ̀ǹda gbogbo ayé ara wọn fún. níbẹ̀ ni àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY ti padà lẹ́yìn wọn o, tí a sì ti sọ pé kò sí nǹkan kan láyé tó ń jẹ́ ọba ní ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni o, àwọn tó pera wọn ní ọba ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ o. ẹ ráyé wọn bí àwọn tó ń pera wọn ní nǹkan pàtàkì, àwa wọn àárí wọn. ẹni tá a wí fún ọba jẹ́ ó gbọ́ lọ́rọ̀ àwọn ọba náà, ṣùgbọ́n tí wọ́n jẹ́ ò jẹ́ kí wọ́n ó gbọ̀n. ṣebí tí orí bá mọ ibi tí ó sùn ní orí ìbátúnbẹ̀ ṣe. ẹ wà tí bí ọdún méjì tí gbogbo wa tá a ti ń pariwo fún àwọn ọba yìí, tí màmá wa ti ṣí wọn níyè wípé ìjọba Federal Republic ti sọ yín di aláìníláárí, kòròfo lásán lẹ ti dà. kàkà kí wọ́n pa àbùkù ara wọn tì, kàn án mójú kúrò níbi ìjẹkújẹ tí wọ́n ń jẹ, kí wọ́n tètè gbọ́ ìbáwí, kí wọ́n tètè gbọ́ ìkìlọ̀, kí wọ́n padà sẹ́yìn, kí wọ́n súnmọ́ ìyá wa, kí wọ́n rán aṣojú bá ìyá wa gbà wá ọ̀nà wo lágbègbà. ṣebí téèyàn bá ṣe àṣìṣe tó sì tọrọ àforíjì, aláàánú àtolóore ọ̀fẹ́ ni Ọlọ́run wà. màmá wa ò sí sẹni tó burú, màmá wa tó ṣí wọn níyè, màmá náà ni ọba wo bí ó ṣe gbọ̀n wọ́n nù kí wọ́n mọ́, kí wọ́n sì dá wọn padà sáàrin wa. ṣùgbọ́n gbà wọ́n pariwo títí tí wọn ò gbọ́, tán lóko amúnisìn àwọn òyìnbó yìí làwọn sáfẹ́ kú sí. àwọn ẹlẹ́lẹ́dẹ̀ yìí yá wọn lára jùràn wọn lọ, tí wọ́n ń pafọ̀ nínú ẹrọ̀fọ̀ nítorí tí wọ́n ń jẹ tí wọ́n ń gbé mì. wọ́n gbàgbé pé orí ìtẹ́ tí àwọn jókòó lé, tí àwọn bàbá ńlá wọn bá ṣe orí ìtẹ́ yẹn bẹ́ẹ̀ ni àwọn ò ní débẹ̀ balẹ̀ nìyí. ṣùgbọ́n ọ̀kánjú àgbàlódé ó ti kó báyé wọn. bí wọ́n ṣe ń ṣerú amúnisìn tàwọn òyìnbó ni wọ́n ń ṣerú tàwọn wèrè ọkọ wọn. ṣé bí ẹni bá ti fẹ́ jẹ ẹran tí ó sì ti jú àti pé màálùú ní bọ̀dá kó lè rẹ́ran jẹ, bọ́rọ̀ wọn ṣe máa ń padà rí náà nìyẹn. wọ́n ti lọ fìtìjú pé màálùú ní bọ̀dá, wọ́n ti yapa kúrò lórí ilẹ̀ wa nìyẹn. àìpadà sẹ́yìn wọn, àìbojú wẹ̀yìn, kí wọ́n worú ògo tó wà lórí Democratic Republic of the Yorùbá, kí wọ́n padà wá darapọ̀ mọ́ àwa Indigenous Yoruba People. awù ṣebí kò tán lọ títí tí wọ́n bá lè ṣèyẹn ni ó ṣeé ṣe
wọn ò bá yẹ̀ wọ́n wò kó tó di pé a wá di rìpọ́blíkì. tìró ti yẹ̀ lójú òyìnbó o, kò sí, àbí tìró òyìnbó mélòó lẹ́rí tó ń lé tìró, kò sátúnṣe mọ́. gbogbo aré tó wù kẹ́ sá, ohun gbogbo tó wù kẹ́ ṣe, àìgbà ìkìlọ̀ òun ló ṣekú pọlọ́dẹ o. àìgbà ìkìlọ̀ yín ló máa jẹ́ kẹ́ tìka àbámọ̀ bo ẹnu. gbogbo aré tẹ́ wá ń sá kò lè bá mọ́. torí tẹ́ ẹ bá rántí wípé ìran yín lẹ dojú ogun kọ gbogbo aré tẹ́ ẹ bá sá lórí màmá wa mua, tàbí tẹ́ ẹ sá lórí ẹnikẹ́ni nínú àwa ìwé tá a tẹ̀lé mua, ẹ ń fọwọ́ ara yín ṣera yín ni, ẹ rí i pé ṣe ni ó máa kọjú ìjà sí yín. kò bá sàn kẹ́ ẹ gbọ́ ìkìlọ̀ kẹ́ ẹ má sáré káré, nítorí Olódùmarè tó dá ilẹ̀ wa tó sì dá wa padà sórí ilẹ̀ àwọn baba ńlá wa, òun ló tì wá lẹ́yìn. ìdí nìyẹn tẹ́ ẹ bá ṣe ohunkóhun kò ní í jẹ́ fún yín o. gbogbo ẹbọ tí wọ́n lẹ̀ ń gbé, gbogbo ewé tẹ̀ ń sà, ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ ẹ má fọwọ́ ara yín ṣera yín. àwọn tó pera wọn ní ọba yìí láti ìgbà tó ti pẹ́ ni wọ́n ṣe okùnfà ìkónilẹ́rú tí àjèjì fi rí ọmọ Yorùbá kó lẹ́rú. torí pé àwọn ọba náà fúnra wọn ń kó àwọn èèyàn wọn ní ẹrú, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ta àwọn ènìyàn wọn sóko ẹrú òyìnbó pàápàá. aláàánú àtolóore ìfẹ́ ni Ọlọ́run sẹ́, ó ń dáríjì ni. torí gbogbo ìjìyà yìí pátá táwọn ọmọ tí a ò lẹ́nìkan tá a wá ń lọ jẹ lóko ẹrú, ẹ̀yin ọba àtìrandíran yín ló dá a lẹ̀. ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ta ìran yín lẹ́rú nígbà táwọn òyìnbó gun òkè odò wá lọ́jọ́ sí. ẹ̀yin lẹ ń fi ọwọ́ ọlá gbá àwa ìran yín lójú. ẹ̀ ń ta àwọn ènìyàn yín fún àwọn òyìnbó kí wọ́n máa kó wọn lọ. báwo la ṣe wá sọ pé àwọn òyìnbó padà dé, wọ́n wá ní okòòwò kọ́ làwọn wá mọ́ àwọn wá kó wa lẹ́rú ni. kò sí bí wọ́n ṣe ní wá padà kó wa lẹ́rú, nítorí pé Yorùbá ní akèrègbè ló máa sọ bí tá a fokùn sí lọ́rùn ara ẹ̀. àwọn ìran àwọn bàbá yín, àwọn ni wọ́n sọ fáwọn òyìnbó pé a máa ń ta àwọn ìran wa lẹ́rú ni ẹ wá rà. àwọn òyìnbó bẹ̀rẹ̀ sí rà wá. ṣé ẹ wá lérò wípé àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n tà lẹ́rú tí wọ́n kó lọ tán lọ fìyà jẹ nílẹ̀ òkèèrè, tí wọ́n ń so àgádágodo mọ́ wọn lẹ́nu, tí wọ́n ń fi wọ́n ṣiṣẹ́ nínú oko, Ọlọ́run bojú wo lẹ̀ ní o, la ṣe ráàánú gbà. ìyẹn la ṣe padà sórí ilẹ̀ àwọn baba ńlá wa. àwọn ìran yín ti kó wa sóko ẹrú tipẹ́. tí a bá sọ pé ayé àtijọ́ nìwọ̀nyẹn, tó dé òní, kí ó tó di pé ọmọ ìbílẹ̀ Yorùbá, indigenous Yorùbá people, IYP ti Democratic Republic of the Yorùbá, DRY, kúrò nínú Nàìjíríà, kò yàtọ̀ náà. a tún kúrò nínú Nàìjíríà tán, àwọn aṣiwèrè tó pera wọn lọ́ba yìí náà ni wọ́n tún sorí burúkú, tí wọn ò gbárùkù ti òmìnira wa, ṣùgbọ́n tó jẹ́ pé kìkì dáàbọ̀dè ni wọ́n ń gbà fún ọmọ Yorùbá. gẹ́gẹ́ bí ìyá ìran Yorùbá, ìránṣẹ́ Olódùmarè, ìyáàfin Mọ́dúpẹ́ọlá Abíọ́lá ṣe sọ nínú ọ̀rọ̀ tí wọ́n bá àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá sọ ní àìpẹ́ yìí. a gbọ́ pé ẹbọ àti ètùtù ni ẹ tún fi orí burúkú yín ṣe kiri, torí pé ò fẹ́ kí ọmọ Yorùbá rí ògo wa lò. ìyá wa ti fi ohùn ránṣẹ́ sí yín o, ẹ̀yin olófo tẹ́ ń pera yín ní ọba wọ̀nyí. gbogbo ẹbọ àti ètùtù yín, ìyá wa ló ti di iná tó máa jó yín run pátápátá. Olódùmarè ti kọ ẹ̀yìn sí yín. ṣé ò rína láti mọ èyí ni? ó mà ṣe o. ẹ̀yin ọba òde òní, ẹ̀yin ọba ìgbàlódé, ẹ sì ń borí àpèrè jẹ́. ẹ̀yin tó yẹ ká ẹ mójútó ìran yín, ẹ̀yin lẹ tún ń sáré gbẹ́bọ tẹ́ ń ṣètùtù káàkiri. àwa ti rí ògo eléyìí lò náà o, torá ti dórí ilẹ̀ wa, kò sóhunkóhun tó lè dá wa padà sínú oko ẹrú mọ́. ẹ̀yin ń sáré ká má rí ògo lò, kẹ́yìn nìkan máa gbowó lọ́wọ́ àwọn amúnisìn ọ̀gá yín, kẹ́ ẹ máa wá ṣe bámúbámú láyó, kẹ́ ẹ máa wọ limousine, kẹ́ ẹ máa wọ ṣéènì gbọ̀ọ̀rọ̀ tó ń wọlé kiri ìgboro, káwa wá fọwọ́ lẹ́rán ká máa wò yín. Ọlọ́run ti jù yín lọ. ẹ ti fọwọ́ ara yín, ẹ ti fọwọ́ ara yín fúnra yín, ẹ ti fúnra yín débi ẹ̀tẹ́, ẹ sún ara yín débi ẹ̀tẹ́ tí ò ní àtúnṣe mọ́, torí gbogbo aré tẹ̀ ń sá kiri kò lè bá mọ́. orí burúkú yín tẹ́ tọrọ náà lẹ́ẹ̀ máa ṣe láyé yín. àrọ́mọdọ́mọ tí wàá máa rí ògo wa lò,
tọ́rọ̀ àti dénú ọlá ńlá òmìnira wa, ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀fọ́mìnira tẹ́ ń sáré kiri ẹ máa padà sínú ìnira yín ni. Tó bá yá gan ẹ̀yin àtàwọn olórí ẹrú yín àti àwọn amúnisìn yín lọ́hùn, gbogbo yín lẹ máa dojú ìjà kọ ara yín, tẹ́ wàá di ọ̀tá ara yín, tọ́jà pé gbogbo owó tẹ́ ẹ kó pamọ́ ìgbà tẹ́ ẹ bá ná tán ẹ máa di ẹni lẹ́lẹ̀ ni. Gbogbo èrò burúkú yín tẹ́ ẹ gbà lé wa lórí ẹ̀yin lẹ máa forí ara yín gbé. Ẹ ti forí jálé agbọ́n, agbọ́n sì gbọ́dọ̀ ta yín ni. Ó dàbí ẹni pé rárá ni ẹ ò tilẹ̀ ní ojú, torí tí ẹ bá ní ojú ni tí ẹ sì ní ọpọlọ, ó yẹ kó ti hàn sí yín kedere pé àsìkò ti tó láti ṣe ó dàbọ̀ sí àwọn ibi tí ẹ jókòó sí wọ̀nyẹn. Torí gẹ́gẹ́ bí ìyá ìran Yorùbá Ìyáàfin Modupeonitirimkoabiola ṣe sọ, ẹ ò fi òtítọ́ jókòó síbẹ̀. Níwọ̀n bá àgbà tá ẹ sì ti fi òtítọ́ jókòó sórí àpèrè àwọn bàbá ńlá yín, gbogbo iṣẹ́ ibi yín tẹ́ ń ṣe ó ti dà lé yín lórí látòní lọ. Ẹ ò lóye rárá, a ò tiẹ̀ rélé tí rìn ẹsẹ̀ rẹ̀ padà nínú yín tí ó bojú wẹ̀yìn pé wò ó jákèmí tètè padà sẹ́yìn kó tó di pé ó máa kọjá agbára mi. Gbogbo yín ẹ wá sùn ẹ kọrí síbì kan náà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ṣebí tírú yín yìí ò bá ronú pìwàdà kẹ́ ẹ padà sẹ́yìn, orí àpèrè yín á ṣòfò náà ni. Ìwọ̀n ọrọ̀ tó sì kù ńlẹ̀ máa tó àwa àwọn ọba tá a bá kú, á tó wàá jẹ, á máa yí nínú ọlá ni. Ẹ̀yin ẹ tètè kó ẹrù yín kẹ́ ẹ kọjá sọ́dọ̀ àwọn olórí ẹrú yín àtàwọn amúnisìn yín, torí gbò bá yá tẹ́ ẹ bá kọjú ìjà síra yín, àwa á na ẹsẹ̀ báyìí àwa máa fi yín ṣẹlẹ́yà. Ṣé ojú kò tì yín ni? Àbí ẹ̀ kì í ṣe Yorùbá ni? Tí ojú kò bá tì yín, ojú ti àwa ọmọ Yorùbá òdodo, kí ó wá jẹ́ pé láti ìgbà ayé àwọn bàbá yín tí wọ́n ta ọmọ Yorùbá sí oko ẹrú, ẹ̀yin náà ti wá ba tara yín jẹ́ débi pé fúnrara yín ni ẹ gbéra yín fún màálùú Fúlàní, ẹ gbéra yín lé wọn lọ́wọ́, ẹ di ìyàwó Fúlàní. Àbí ibi tí àwọn ọkọ yín Fúlàní bá ti ní kí ẹ yà sí fún òun, ó ní ẹ máa yà sí. Bẹ́ẹ̀ ni Fúlàní ń pè yín rán níṣẹ́. Bẹ́ẹ̀ náà ni darandaran Fúlàní pàápàá ìyàn fanda jáde wọlé níbi tí ẹ̀yin ń pè ní ààfin àwọn baba ńlá bàbá yín. Tú ẹ̀ ẹ ṣèyí tán, ẹ tún fi àwọn Fúlàní sórí oyè ní ilẹ̀ Yorùbá. Ó mà ṣe o, ẹ̀yin akíndanidání dèdèrìn nítorí ní tẹ́ ẹ máa jẹ. Ìrìn ẹsẹ̀ yín ò padà lóòótọ́ torójú ò tì yín. Ṣé bá ti ẹ̀rí àwọn tó kàwé díẹ̀ nínú yín ni tí wọ́n ti lóye yàtọ̀ sí tàwọn bàbá wa ayé àtijọ́? Ẹ wá torí nǹkan tẹ́ ẹ máa jẹ, torí àtẹnujẹ, ẹ wá sọ àwọn Fúlàní di ọlọ́run yín, ẹ wá ń káwọ́ pọ̀nyìn lẹ́yìn àwọn Fúlàní. Ẹ mà balẹ̀ jẹ́, ẹ mà ti ba nǹkan tó dáa jẹ́. Ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú kẹ́ ẹ rọra lọ wábi gọ sí ni. Ẹ wá sọ ààfin àwọn bàbá ńlá yín di ibi tí àwọn Fúlàní yan fanda tí wọ́n ń jáde tí wọ́n ń wọlé bó ṣe wù wọ́n. Ààfin àwọn bàbá ńlá bàbá yín, ètò ẹ ṣe yìí kù díẹ̀ káàtó o. Tẹ́ ẹ bá rẹ́ni bá yín sọ̀rọ̀, ẹ lọ fẹ̀yìn lé orí ibùsùn yín tó bá di àjìn, ẹ kọjú sí sánmọ̀ báyìí. Kẹ́yìn náà kẹ́ ẹ ro àtúbọ̀tán ayé yín, kẹ́ ẹ wo bí tẹ́ ẹ bá yé ara yín dé. Àtúbọ̀tán yẹn ló máa ṣẹ̀rùbà yín tó máa jẹ́ kẹ́ ẹ mọ irú ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. Torí kò tí ì pẹ́ jù fún yín o. Ìrònúpìwàdà yín sì ṣe kókó, torí kò wu àwa náà pé kẹ́ ẹ parun. Gbogbo bí ẹ ṣe ń ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí fi hàn gbangba pé ẹ̀yin wọ̀nyí olórí burúkú gbáà ni yín. Ẹni wọ́n ń sọ lókùúta pa ni yín. Lójú wèrè yín wọ́n sọ ọmọ Yorùbá di ẹrú. Ẹ̀yin ń kó agbádá òṣì yín bolẹ̀ kiri. Ẹni ẹ̀yin ni ọba, ẹ̀yin ni ọba lóòótọ́. Àwọn ọba àwọn ọ̀bọ ẹ̀yin ni ọba àwọn ọ̀bọ ni yín. Ẹ̀yin tá àbá tà káfíńrà tùpàtà ẹlẹ́ẹ̀dì ẹni àjítanáwò. Ẹ̀yin ò wá jà fúnra yín mọ́. Lójú yín ni wọ́n sọ wá dẹrú. Ẹ sì ń ṣe bí ẹ ń pẹ́ rí, ẹ wá ń ká agbádá mọ́ra káàkiri. Ẹ̀yin ṣe bámúbámú láyó, ẹ̀yin ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan tẹ́yìn bá ṣàti rówó jẹun. Gbogbo owó tán fún yín ló máa dìtàn níyàn ayé yín.
ẹ ti ìka àbámọ̀ bọnu gbẹ̀yìn ni ẹ̀yin ọba àwọn ọ̀bọ wọ̀nyí tí àwọn wèrè yín àwọn bàbá yín tó ń darí yín ní ìlú Nàìjíríà èyí tí Yorùbá Democratic Republic of the Yorùbá DRY ti kúrò nínú rẹ̀ báyìí tí wọ́n bá ti pè yín torí ẹ̀yin náà kúkú ni ajá wọn nílẹ̀ Yorùbá tí wọ́n bá ti pè yín láti tún rán yín ní iṣẹ́ ikú sí ìpalára ọmọ Yorùbá ṣe bí ńṣe ni ẹ máa ń káwọ́ yín pọ̀n lẹ́yìn yín láti lọ jẹ́ ìpè wọn ni ẹ̀yin ọ̀dẹ̀ wèrè akótilétà tó ń pera rẹ̀ lọ́ba ẹ jẹ́ kí ó yé yín o kí ẹ gbọ́ dáradára ẹ ò sì rí nǹkan ṣe sí o Ifá ò ní fọre fún yín kò sì ní dá yín lóhùn torí ẹ ti ṣe ẹ̀ṣẹ̀ tí kò ní àfojúfò ní ilẹ̀ Yorùbá ẹ ti dalẹ̀ Yorùbá ẹ ti ṣe ohun tí aláìní tìjú ń ṣe sí ìran tí ẹ ń pè ní tiyín ìdájọ́ gbẹ̀yìn ló dé báyìí ó ti dé báyìí fún yín o kò wá sí nǹkan kan tó ń jẹ́ ọba ní ilẹ̀ Yorùbá mọ́ ó tán po ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá ẹ̀yin ṣùgọ́mù alátarodo orí yín ò tiẹ̀ wú pé ilẹ̀ tuntun tí wọ́n ń dárúkọ yìí Democratic Republic of the Yorùbá jẹ́ kémi tètè sá padà sẹ́yìn kémi lọ jàǹfààní ibẹ̀ ṣùgbọ́n ẹ ti bá àwọn bàbá yín tó rán yín níṣẹ́ dé tòrutòru ẹ ti bá wọn múlẹ̀ ẹ̀yin náà ń fi iṣẹ́ ibi iṣẹ́ ìpalára rán sáwọ̀ ọmọ Yorùbá ẹ wá gbọ́ o kò lè ràn wá o kò lè ràn wá gbogbo tó wù kí wọ́n fi rán yín kẹ́ ẹ máa mú wá yóò dà léyìn lórí àtìrandíran ọmọ yín gbogbo ẹbí yín ló máa pín níbẹ̀ ẹ̀yin akótilétà òpònú èmi ò tiẹ̀ wá mọ̀ ṣe bí tá a bá fẹ́ fi ọmọ oyè lẹ̀ láyé ọjọ́ sí wọ́n máa ń gbé fàjànlẹ̀ ni wọ́n dà fani ẹni fábámú lọ́nà òtítọ́ ó ní wọ́n mú pọ́wọ́ pè bí ẹ̀ tí ẹ̀ wọ́ pè bí gan mọ́ ẹ̀yin ọba onífàṣàn àfi wọ́n mọ kágbádá sọ́rùn káàkiri wọ́n mọ fọ́n tá torí owó ìyà tẹ́ ń gbà wọ́n ti nífà ò lè gbèyìn mọ́ ẹ ti kọjá ààyè yín ẹ̀sìn yín ti yọ kò sì sọ́nà tẹ́ lè gbé gbà wọ́n ló ti tán fún yín po ayé yín ti ta pa ọ́ bí gúgúrú tí wọ́n ń yan lórí iná ṣé ẹ̀yin ò kúkú mọ̀ pé ó máa lẹ́yìn nígbà tí ẹ fi ń ṣe orí burúkú ìwà ìtìjú tí ẹ ń ṣe ẹ̀yin jẹ gàba lórí ọmọ Yorùbá ẹ pera yín lọ́ba ṣùgbọ́n ọba yín wà fún láti ṣe aṣojú fún apànìyàn Fúlàní ẹ̀yin ni wọ́n rán sí wa ẹ sọ ara yín di olórí ẹrú ṣùgbọ́n báyìí o ẹ ti tẹ́ o ẹ kúrò lórí ìtànjẹ tí ẹ dúró sí orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ti dúró a ti di orílẹ̀-èdè àṣejọba ara ẹni láti ọjọ́ 12 oṣù Igbe ẹgbàá ọdún ó lé 24 tí a wà nínú rẹ̀ yìí ẹ kúkú bá wa dá sí ni ní gbogbo ìgbà tí a fi ń gbé àwọn ìgbésẹ̀ ó ti lé ní ọdún 2 báyìí àfi kí ẹ máa tàdí mẹ́yìn kẹ́ ẹ máa tàdí mẹ́yìn kẹ́ ẹ máa ṣe tánàdí ara yín láì kìí ṣàwa ṣùgbọ́n ẹ̀rí tánàdí ṣe mọ́ báyìí o ó ti ta fún yín àṣé ẹ̀yin ni ẹ máa jẹ ọba ìkẹyìn ní ìtàn ìran Yorùbá Olódùmarè ti kọ̀ yín òpin ti dé fún yín kò sóhun tó ń jẹ́ ọba mọ́ o ní ìran Yorùbá ẹni a wí fún ọba jẹ́ ọgbọ́ lọ́rọ̀ yín ṣé àkúkú mọ̀ pé àkókò máa tètè dé báyìí ojú ti tì yín yẹ̀gẹ̀dẹ̀ ti wọ̀ ọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ta okùn dínà pé ká má rọ́nà lọ bẹ́ẹ̀ lọ́lọ́run ló ń rọ yín sẹ́yìn fún àwọn ọmọ ológo láti kọjá ẹ dá sí láti ọdún 2 kọjá ẹ ronú kẹ́ ẹ pìwàdà ìrìn ẹsẹ̀ yín ò dẹ̀ yí padà òṣì bí ẹran aṣẹ́wó náà lẹ́sà ń ṣe káàkiri ilẹ̀ ẹ̀ ń tanra yín jẹ elérò páàmọ̀ gbogbo àṣírí yín ló ti tú pátá ẹ̀rù ò tún bà yín nígbà tó jẹ́ pé wọ́n kéde orílẹ̀-èdè wa ẹ gbọ́ ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́ wọ́n tún bọ́ táwọn tún kéde pé a ti di àṣejọba ara ẹni o
láti ọjọ́ 12 oṣù igbe nínú ọdún tá a wà yìí ta pítí ṣé ẹ gbé sùnmí ni àbí kí tiẹ̀ ní èròǹgbà yín gan-an ò dá sí nǹkan kan ò ṣe bí ẹ ń pẹ́ tiẹ̀ jọba lórí àwa àran Yorùbá rárá ẹ wá sórí àpèrè níbi tẹ́ ẹ ti ń jíṣẹ́ fún àwọn Fúlàní ọkọ yín àtàwọn olórí ẹrú àtàwọn amúnisìn ọ̀gá yín lókè lọ́hùn. Ẹni bá bímọ rẹ̀ kó kọ́ o bóyá wọ́n sì kọ́ yín ẹ̀gbẹ̀kọ́ náà ni àti pàápàá ìyè ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá yín òun ló ń dá lérí yín ṣèbá a ti kọ́ wípé a bẹ̀ṣẹ̀ baba wò lára àwọn ọmọ láti ìran kìíní dé ìran kẹrin ẹ rí i pé ẹ̀ṣẹ̀ àwọn baba yín tó ń ta àwọn ìran wa tó ń tà wọ́n lẹ́rú lọ́jọ́sí fún àwọn òyìnbó òun lẹ̀san ké lórí yín yìí ẹ̀yin ọ̀bá tètè ronúpìwàdà kẹ́ ẹ fi àwẹ̀ àtàdúrà kún kẹ́ ẹ dára yín padà sẹ́yìn ègún yẹn ọ̀bá dẹ̀ tán lórí yín àṣẹ lórí yín nìtàn à ń jọba nílẹ̀ Yorùbá ti wá máa dópin ó ṣe lára ọmọ tó ń jẹ́rú ẹ dúró náà kí ló kọlù yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ fi ń ṣe òṣìkiri owó tí wọ́n ń fún yín dí yín lójú àbí ìwà fàánlẹ́tẹ̀ tutọ́ tẹ̀ ń ṣe kiri yẹn ó ti dùn mọ́ yín àbí ẹ ti tan ara yín jẹ pé ẹ̀yin ni ẹ wà ní ipò Olódùmarè nílẹ̀ Yorùbá àbí ẹ ṣí o tó bá jẹ́ pé ẹ gbọ́n ni ẹ bá ti mọ̀ ẹ bá sì ti ran ara yín létí pé ní ilẹ̀ Yorùbá ará ìlú máa ń sọ fún ọba kó sígbá nígbà tó bá dojú ẹ̀ ẹ̀yin ti gbàgbé ni ìbá ṣe pé ẹ rántí ni ẹ bá ti gba ara yín ní àmọ̀ràn pé kí ẹ má ṣe kọjá àyè yín ṣùgbọ́n ẹ ti gbà pé Nàìjíríà tí ẹ̀yin ń tẹríba fún yẹn pé ó ga ju Olódùmarè lọ wọ́n ń tàn yín jẹ ẹ̀yin náà ń tan ara yín jẹ ẹ gbàgbé ìṣẹ̀dá ẹ gbàgbé pé nínú òmìnira ara wa ni Yorùbá wà kí amúnisìn ó tó dé bẹ́ẹ̀ tilẹ̀ rántí ohun tí wọ́n fún yín jẹ kí ẹ lè máa da ìran yín kò jẹ́ kí ẹ kọbi ara sí i ẹ gbà pé kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀dálẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ni ẹ ti rò pé ayé ti dayé òyìnbó àbí bẹ́ẹ̀ kọ́ tí kì í bá ṣe ìgbéraga yín ṣé ibi tí ẹ jókòó sí kò rán yín létí pé ọmọ Yorùbá ló yẹ kí ẹ wà fún kì í ṣe fún òyìnbó ó mà ṣe o nǹkan tó ń dààmú yín ọ̀hún ó ṣe yín títí nígbà tí ẹ forí balẹ̀ fún òyìnbó tán ẹ tún bẹ̀rẹ̀ sí forí balẹ̀ fún Fúlàní ló bá wá tán fún yín po tí ayé gbogbo yín wá bàjẹ́ kalẹ̀ ẹni tó yẹ ká máa tutọ́ sí lára nìyín ó ṣe lára yín ẹ ti ṣì í àìláròjinlẹ̀ yín àìrọ́pọlọrọ̀ yín òun ló kó bá yín ṣebí mo sọ síwájú pé tẹ́ ẹ bá rò wípé kégún yìí ó tán lórí yín ni ẹ ti ronú pìwàdà sẹ́yìn àwọn tẹ́ ẹ gbé sílé náà tẹ́ ẹ pè lólórí àwọn náà lè ṣí yín níyè gbogbo yín ẹ wá sùn ẹ wá kọ orí síbì kan náà ẹ wá sọ àwa ìran Yorùbá ẹ sọ wá di gbá àkólẹ̀ ẹ ń lọ forí balẹ̀ fáwọn Fúlàní ẹ ń forí balẹ̀ fáwọn olórí ẹrú lókè lọ́hùn ẹ tún ń forí balẹ̀ fún àwọn òyìnbó torí owó ó tán fún yín o ẹ̀yin lẹ́ni ìdààmú ayé yín o kò kàn wá o a ò bá yín tan mọ́ torí gbogbo ohun tí ń bẹnu ayé yín ó ti bàjẹ́ kanlẹ̀ pátápátá láti ràn dé ràn yín àfi bẹ́ẹ̀ ṣe fègún tẹ́ fi ba ayé ìran yín jẹ́ torí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe náà tẹ́ ẹ bá ronú débẹ̀ tẹ́ rántí ìtàn pé àwọn baba ńlá yín wọ́n ń ta àwọn ìran wa wọ́n ń ta wọ́n fún àwọn òyìnbó lẹ́rú láyé ọjọ́ sí wọ́n tiẹ̀ ti kọ́kọ́ ń ta wọ́n fúnra wọn wọ́n ń ta àwọn ìran wọn fún àwọn olówó ẹ̀ ń fojú ayé ẹ fi ń gbolẹ̀ ẹ wá dorí kodò ẹ ń forí rìn ẹ ká ẹsẹ̀ sókè lẹ́yìn tó yẹ kẹ́ ẹ ronú ẹ̀ṣẹ̀ táwọn baba ńlá yín ṣẹ̀ kẹ́ ẹ tètè ṣe àtúnṣe fún ìran tiyín ègún yìí ò bá yẹ̀ lórí yín ṣùgbọ́n ọ̀rọ̀ yín ẹ̀yin ló yé kò yí àwa o ẹ ti fọwọ́ ara yín fa jọ̀gọ̀dì sórí ara yín àti ìran yín ni a ò ṣe àánú yín o tiyín ló bá yín nínú ìgbéraga àti àìbìkítà yín
kẹ́ ẹ fọ́ lójú débi pé ẹ ò mọ̀ pé ẹ̀tọ́ yín ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé ìyà kò gbọ́dọ̀ jẹ Yorùbá kankan ṣùgbọ́n kò tilẹ̀ yà wá lẹ́nu ṣe bí ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ tí wọ́n fi yín síbẹ̀ fún tí wọ́n torí ẹ̀ fi yín síbẹ̀ òun náà ni ẹ ti ṣe yẹn ó ti wá parí o ṣùgbọ́n èrè gbogbo ibi tí ẹ ti ṣe ó ń bọ̀ lórí yín pátá ha ọmọ Yorùbá kò ṣeé yàn jẹ ọmọ Yorùbá kò ṣeé ṣe ìwà ìkà sí ìkà nìyí bẹ́ẹ̀ ni ọ̀dájú pátápátá gbáàsì nìyí aláìmọye nìyí dàǹdàtọ́ tó ń ṣe gọ̀ǹgọ̀sú kiri lẹ́yìn Fúlàní kí lẹ fi wá yàtọ̀ sí màálù o ẹ sọ fún wa ẹ̀yìn kan yìí náà ni àwọn Fúlàní máa ń fà mọ́ra tí wọ́n bá ti fẹ́ máa dá ẹran wọn wọnú ìgbèríko wa gbogbo ẹ̀yin náà ni ẹ máa sọ ṣé wọ́n ní ẹ̀tọ́ láti ṣe lọ síbẹ̀ tí ẹ máa sọ pé ṣe bí ọmọ Nàìjíríà ni wọ́n ayé yín ò ní dáa tó bá ti ń yẹ yín tẹ́lẹ̀ kò tún yẹ yín mọ́ ọmọ àlè gidi ni ẹ jẹ́ Ọlọ́run ló bá wa rẹ́yìn yín òun ló sọ pé a máa bọ́ lọ́wọ́ ìgbèkùn ọba nílẹ̀ Yorùbá a sì ti bọ́ ojú tì yín yègèdè wọ̀ ọ́ ẹ̀yin aláìláàánú wọ̀nyí wọ́n ń fi yín ṣiṣẹ́ dé tòrutòru lórí àwọn ọ̀ràn tiyín láì kìí ṣe pélédè míì wà láàrin wa o lórí ìran yín ni o ẹ̀ ń ṣe gọ̀ṣú tẹ̀lé Fúlàní torí ń tẹ́ ẹ máa jẹ ojú yín ti wá ká báyìí ó tán tí wọn bá kó màálùú wọn dé tí wọn mọ̀ọ́mọ̀ fẹ́ fi wá fi ṣèkà láti fi ba gbogbo ohun tá a bá gbìn jẹ́ kí ìyàn lè wà nílẹ̀ Yorùbá ẹ̀yin olórí burúkú náà lẹ́ sọ fún wọn pé ẹ fi wọ́n lẹ̀ ẹbí ọmọ Nàìjíríà kan náà jọ ni gbogbo wa láìsí àtúnṣe sí àwọn nǹkan tí wọ́n ń bàjẹ́ láìsí sí pé ẹ gbé ìgbésẹ̀ kan láti fi dáwọ́ ibi dúró ẹ lè gbé ìgbésẹ̀ ń gbọ́ jẹ́ pé ẹjọ́ mọ́ ni kí wọ́n tó wá kí wọ́n tó ṣe wọ́n ti sọ fún yín kẹ́ ẹ mọ́ bá gbẹ́nu sókè sọ̀rọ̀ náà ni ẹni bá bímọ rẹ̀ láyé òde òní kọ́kọ́ ọmọ rẹ̀ kó gbọ́n o nítorí tẹ́ ẹ̀ bá yọ ọmọ àlè ni ó yẹ kẹ́ ẹ lè ṣe àtúnṣe gidi ṣùgbọ́n gbọ́ jẹ́ pé bàbá tó ń ṣòwò ẹrú àti ìyá lókè lọ́hùn ń ló bí yín báwo lẹ ṣe ní hùwà ọmọ àlè ẹ ti fọwọ́ ara yín ẹ ti fi gba gbùrù tẹ́ ẹ fà sì ti fa gbólé yín lórí ẹ̀yà máa yanjú ara yín àwọn ò mọ̀ yín rí mọ́ o torí títí láé táláyé ò fi ráyé táyé ò fi parẹ́ kò sí ti ń jẹ́ ọba nílẹ̀ Yorùbá mọ́ àwa ti bọ́ nínú ìgbèkùn ẹ̀yin ọba a bọ́ nínú ìgbèkùn yín àtàwọn olórí ẹrú tó ràn yín níṣẹ́ ibi a ò ṣàánú yín o a ti bọ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ wá gbọ́ o gbogbo ọ̀ràn tẹ́ ẹ ti dá ní ilẹ̀ Yorùbá ó máa lẹ́yìn o gbogbo ibi tí ẹ ti jẹ ọmọ Yorùbá máyé tí ẹ tún pe àwọn ọ̀gá yín Fúlàní láti wá jẹ níbẹ̀ gbogbo ẹ̀ pátá ni ẹ máa rí àbọ̀ rẹ̀ o gbogbo ẹ̀ pátápátá lẹ máa rí àbọ̀ ẹ̀. káàkiri àgbáyé ni wọn yóò ti mọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àrà ọ̀tọ̀ nípasẹ̀ àwọn ohun àrámẹ́rìírí tí yóò máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ṣá rántí wípé orílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá wà tẹ́lẹ̀ rí pẹ̀lú onírúurú ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan. Ilẹ̀ Yorùbá ó ní Olódùmarè jogún ọgbọ́n ìmọ̀ àti òye fún. Àlùmọ́ọ́nì inú ilẹ̀ ńkọ́ ilẹ̀ Yorùbá láti máa rí ọrọ̀ ètò ìṣèjọba ara ẹni ọ̀dọ̀ ilẹ̀ ọmọ Yorùbá ó ní àwọn òyìnbó aláwọ̀ funfun ti ṣe àwòkọ́ṣe wa èyí tí wọ́n ń lò títí di òde òní yìí. Ètò ọrọ̀ ajé ńkọ́ ọ̀dọ̀ ọmọ Yorùbá láti máa rí ènìyàn ìjẹ́ ọmọ ènìyàn tó kúnjú ìwọ̀n láti ṣe ohunkóhun tó máa mú ìdàgbàsókè wá ọmọ Yorùbá òun ló ní. Nítorí rẹ̀ ní kété tí àwọn adélé wa
bá ti wọlé sí oríkò iléeṣẹ́ ìjọba wa ní àwọn ìpínlẹ̀ wa méjèèje ni a ó ti máa rí ìdàgbàsókè jákèjádò ilẹ̀ Yorùbá. Ṣá mọ̀ wípé ilẹ̀ Yorùbá a ò lè dúró mọ́ nítorí àwọn adánidúró de onígbèsè tí wọ́n jẹ gàba lórí ilẹ̀ wa ní ìgbà kan rí. Nítorí ìdí èyí ilẹ̀ Yorùbá kò sí ní ipò tó yẹ kó wà. Ṣá mọ̀ wípé orí ni Olódùmarè dá ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ṣé orí náà la wà ní ìsinsìnyí? Rárá o. Nítorí ìdí èyí ó ní màmá wa Moa ṣe máa ń sọ fún wa wípé a ò ní rìn ṣùgbọ́n a máa fò ní. Bẹ́ẹ̀ ni a máa fò. Ọmọ Yorùbá tó ń wáṣẹ́ tó ti ro ara rẹ pé wípé kò sí ọ̀nà àbáyọ fún ẹ, iṣẹ́ ti wà, àwọn àǹfààní ti pọ̀ ní ọ̀pọ̀ yanturu. Tó bá ní ìmọ̀ òye nínú ohun kan, bẹ̀rẹ̀ sí ló máa kọ wọ́n sílẹ̀, nítorí ilẹ̀ Yorùbá a ò ní dúró ṣùgbọ́n a máa fò ní. Ọmọ Yorùbá ló máa ṣe iṣẹ́ yìí. Ọmọ Yorùbá ló máa mú ìdàgbàsókè wá sí ilẹ̀ Yorùbá, kò ń ṣe àwọn àjèjì. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwa ní ògo adúláwọ̀, Olódùmarè sì fún wa ní àwọn àlùmọ́ọ́nì lóríṣiríṣi tí orílẹ̀-èdè mìíràn ní àgbáyé kò ní ìdá kan rẹ̀. Àwọn tó ń pera wọn ní alágbára lónìí, tó ń pera wọn wípé àwọn ní ọrọ̀ jùlọ ní àgbáyé, wọn ò ní ìdá kan ohun tí ilẹ̀ Yorùbá ní. Ká wá sọ wípé wọn ò dá wa lọ́wọ́ kọ́ láti ìgbà tí ayé àwọn baba ńlá wa títí di ìsinsìnyí. Ká wá ro ipò tí ọmọ Yorùbá ìbá wà ní òde òní yìí. Nítorí ẹ̀ a ò ní rìn ṣùgbọ́n a máa fò ní. Gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ wípé àwa ni a ó pèsè ohun tí a ó lò, ohun tí a bá sì pèsè ni a ó máa lò. Bẹ́ẹ̀ ni, ṣé àwọn amúnisìn tó ń gbèrò láti pa ìran Yorùbá run, ṣé àwọn ni a máa tún gbọ́kànlé? Rárá, a ò lè gbọ́kànlé wọn mọ́. Àbí pẹ̀lú èròǹgbà wọn láti máa kó àwọn ohun gbàǹtú ẹ̀yọ̀ wá sí ilẹ̀ adúláwọ̀, ṣé àwọn ni a tún máa lọ nawọ́ ìrànlọ́wọ́ sí? Rárá o. A ò nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni, láti orílẹ̀-èdè kankan, bí kò ṣe ohun tí a bá nílò àwa gangan ọmọ ìbílẹ̀ Yorùbá ló máa pèsè rẹ̀. Bóyá oúnjẹ ni tàbí ohun ẹ̀rọ, àwa la máa pèsè rẹ̀ fún ara wa. Ohun tí a bá sì pèsè ni a ó máa lò. Kò ní jẹ́ wípé ẹnìkan ni a tún gba ibẹ̀ máa fọwọ́ lalẹ̀ fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Rárá, ilẹ̀ Yorùbá ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira ti ara rẹ̀. Gbogbo ohun tí a nílò fún iná mọ̀nàmọ́ná tí kò ní ṣẹ́jú wà ní àrọ́wọ́tó wa. A ò nílò láti máa káàkiri láti máa làkàkà wípé ohun tí a fẹ́ fi ṣe iná mọ̀nàmọ́ná òun ni à ń wá kiri, òun là ń wá lọ sí òkè òkun tàbí ibikíbi. Ilẹ̀ Yorùbá ó ní gbogbo àwọn àlùmọ́ọ́nì yìí pátá. Ọ̀nà tó jágere ńkọ́ tí yóò sì wà fún àìmọye ọdún. Olódùmarè ti jogún rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni ohun tí a ó fi ṣe orílẹ̀-èdè Yorùbá ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A nílò láti lọ bẹ ẹnikẹ́ni, a nílò láti lọ bẹ orílẹ̀-èdè kórílẹ̀-èdè kan láti ràn wá lọ́wọ́ láti pèsè ohun èlò fún wa, ṣùgbọ́n ohun tí a bá fẹ́ gbogbo rẹ̀ pátá ló wà ní ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, ṣé a mọ ipò tí Olódùmarè dá wa sí? Ṣé a mọ ipò tí Olódùmarè fi wá sí ní àjọ àgbáyé? Nítorí ìdí èyí, ọmọ Yorùbá kò gbọdọ̀ wà ní ipò ẹ̀yìn bí kò ṣe ní ipò iwájú. Iwájú, iwájú ni wọn yóò máa bá ẹ̀bìtì wà. Gbogbo àwọn ará ìlú ńlá àti ìlú kékeré ni yóò ní ìdàgbàsókè pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ti ìgbàlódé. Kò ní sí ìyàtọ̀ láàrin ìlú àti ìgbèríko. Kò ní sí ìyàtọ̀ láàrin olówó
àti tálákà. Kò tiẹ̀ wá ní sí tálákà ní ilẹ̀ Yorùbá mọ́ láé. Àwọn tó ní owó wọn ò máa ní sí ni, àwọn tí kò ní rárá wọn á ní lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ ni, kò ní sí ìyàtọ̀ láàrin àwọn alákọ̀wé àti àwọn àgbẹ̀, nítorí ayé ìgbà tí wọ́n ń lo ọkọ́, tí wọ́n ń lo àdá, ó ti kọjá lọ. Àwọn ìmọ̀ ẹ̀rọ òun ni a ó máa gbé lò ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, èyí ló máa mú ìdàgbàsókè bá gbogbo ilẹ̀ wa ní ọlọ́kan òjọ̀kan. Nítorí náà, gbogbo àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, indigenous Yorùbá people, IYP, ẹ jẹ́ kí a fi ìmọ̀ ṣọ̀kan. Ọ̀kan ṣoṣo ni wá, kí a sì ní ìfẹ́ ara wa, kí a sì máa fi òtítọ́ ṣe ohun gbogbo, nítorí òtítọ́ ní gbé orílẹ̀-èdè lékè. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. lẹ́ẹ̀kan sí i, ẹ tún jẹ́ ká gbọ́ àwọn kókó tí ó jẹ jáde nínú ìròyìn tòní. Ẹ̀yin tí ẹ pe ara yín lọ́ba, iná ti jó yín. Lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni ìdàgbàsókè ní ilẹ̀ Yorùbá. Èyí lòpin ìròyìn tòní. A dúpẹ́ púpọ̀ pé ẹ gbọ́ wa o. Ẹ máa yáṣẹ́. Ìròyìn Yorùbá.